Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Orúkọ tèmi ni Òjó Adéláyọ̀, ọmọ Yorùbá ni mí. Ẹ rí pé ni mo múra bí ẹni tó ṣọdún tòótọ́, mo tún gbé lẹ̀kẹ̀ sọ́rùn torí pé èní ni ọjọ́ àyájọ́ òmìnira ti ìlú Nàìjíríà. Nàìjíríà jẹ́ ìlú kan tó jẹ́ aláìlẹ́gbẹ́, alẹ́yà oríṣiríṣi, èdè pọ̀, a tún ní oríṣiríṣi ẹ̀sìn. Nàìjíríà gba òmìnira ní ọdún 1960 ní ọwọ́ àwọn èèyàn Gẹ̀ẹ́sì ti Bírítéènì. A jẹ́ ìlú tó jẹ́ wípé a gbọ́kànlé ìlú mìíràn láti dá wa. Àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ó jẹ́ kí Nàìjíríà lè gba òmìnira ní ọdún 1960. Ní ọdún 1939 sí 1945, a ní ìjà àgbáyé. Ìjà àgbáyé yìí ó jẹ́ kí ìlú Bírítéènì kó di pé wọ́n rọ̀ díẹ̀. Torí lẹ́yìn ìjà àgbáyé yìí ni a wá rí pé àwọn ìlú Áfíríkà kọ̀ọ̀kan wọ́n bẹ̀rẹ̀ sí gba òmìnira, bí ìlú Ghana, bí ìlú South Africa àti bí ìlú wa ní Nàìjíríà. Àwa dẹ̀gbòmìnira kò síjà kò làjà lọ nípa ìjọba náà ni a fi gbòmìnira eléyìí tí wọ́n pè ní diplomatic means. Àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan wọ́n ṣe ìgbìyànjú kí Nàìjíríà ta fi lè rí òmìnira gbà. Àwọn ẹgbẹ́ yìí wọ́n jẹ́ àwọn ẹgbẹ́ agbègbè méjì eléyìí tí a máa sọ̀rọ̀ nípa wọn ní orúkọ wọn náà ni màá kàn sọ fún wa. Ẹgbẹ́ Nigerian Council of Nigerian Citizens, ìgbìmọ̀ ti àwọn ọmọ ti Nàìjíríà. Àwọn Yorùbá àti Ìgbò àwọn ni wọ́n pọ̀ jù nínú ẹgbẹ́ yìí. Ẹgbẹ́ kejì tí a tún ní ó ní àwọn ẹgbẹ́ àríwá àpéjọ, ìyẹn Northern People's Congress. Àwọn Haúsá ni wọ́n pọ̀ jù ní inú ẹgbẹ́ yìí. Àwọn ẹgbẹ́ méjèèjì wọ̀nyí wọ́n ṣe ìpàrọwà pẹ̀lú àwọn amúnisìn ti ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n wà ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà yẹn. Wọ́n ṣe ìpàlọ́wà débi wípé wọ́n tún lọ sí ìlú UK láti lọ rí ayaba ìyẹn Queen of Britain àti àwọn èèyàn pàtàkì tó tún wà pẹ̀lú ayaba ní UK nígbà yẹn. Lẹ́yìn gbogbo ìpàrọwà wọ́n sọ sọ́tún, wọ́n sọ sósì ní ẹ̀wádùn kan àti ààbọ̀ ni ó wá di pé wọ́n wá fún wa ní òmìnira ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960. Nígbà tá a gba òmìnira yìí, Dókítà Nnamdi Azikiwe ni ààrẹ wa àkọ́kọ́. Ọdún mẹ́ta lẹ́yìn èyí ní ọdún 1963 ni a lè sọ wípé Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ wá gba òmìnira la wá di Federal Republic of Nigeria, eléyìí tí wọ́n pè wá títí di ọjọ́ èní. Láti ìgbà yẹn títí di ìsìn oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ nílùú wa ṣùgbọ́n ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́n yẹn, bẹ́ẹ̀ tí ẹ máa gbọ́ gan kò ń ṣe èní. Èmi fẹ́ lọ ṣe ọdún mi tán nílé. A kú ọdún o, a kú òmìnira ti Nàìjíríà. Ẹ dẹ̀ má gbàgbé láti ṣe alábàápín, láti fẹ́ràn mi àti pé ṣe rí fídíò wa kékeré ẹ bá wa pín fún àwọn èèyàn kan lè wo bá ṣe ń ṣe ní orí ìkànnì yìí. Ẹ dẹ̀ má gbàgbé o, nǹkan tẹ́ bá fẹ́ ká ṣe lórí ìkànnì ní èdè tiwantiwa Yorùbá, ẹ ra bá mi fi sílẹ̀ kẹ́ fi ṣe àtẹ̀jíṣẹ́ náà fún mi. Ẹ ṣé o, màá tún rí yín náà.